bú bàbá bàbá kò sí nígbà tí bàbá àwọn lòún bú ẹ̀já kan ọ̀rá gbọ́ díẹ̀ nù tí Jaqmal sọ ń bì ẹ máa wo. àwọn àfa àtọkọ bí ọba náà bá kọ kéwù ni bàbá rẹ kọ kéwù ni kọkọ lẹkọọ ọwọ́ lu àfa ìlú Ìlọrin ìlú mà ìlú náà ti bí ṣe káàdà wọn sọ̀rọ̀ sọ̀rọ̀ ṣe káàdà yọ bàbá rẹ àwọn ibi nílẹ̀ ìfà yọ bàbá bẹ àbá kúrú rẹ àmàdé kúrú rẹ tọ́ra àwọn èèyàn bẹ̀bẹ̀ tí wọ́n lẹ́kọ̀ọ́ ìwọ lẹ́kọ̀ọ́ tó ti bá ti bẹ̀rẹ̀ wọ̀ rẹ. Kò sí ọmọ mọ́tàsí gbọ́dọ̀ máa rí gbọ́dọ̀ mọ ọkọ̀ ń bẹ̀ ni. Alábàlẹ̀ ló bí ọdá kí wọ́n bẹ̀ bọ̀tọ̀. Ẹnu òfò yìí ni wọ́n ń lé o. Ọ wà ń jókòó ń jọ tí àfáà Làbíbù Lágbàjì tí wọ́n ń kílèmù ẹ̀ ń bẹ̀ yìí pé gbogbo ń tẹ́ sọ pé ẹ̀mọ̀ yìí náà ilé. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ọ̀rọ̀ ilé yìí yóò máa jẹ́ ní ṣókí láti lè máa jẹ́ kí àwọn èèyàn máa mọ̀ yìí pé báwọn èèyàn bá ń dákẹ́ kìí ṣe kí wọ́n mọ nǹkan tí wọ́n lè sọ. Àwọn tí wọ́n jẹ́ ògbóǹtarìgì tí wọ́n fi ń rí Islam tẹ́lù fi ń ba kèfèrí tí wọ́n fi ń rí Islam tọ́ka mùsùlùmí balẹ̀ pé alhamdulillah àwọn ni àti bàbá àtàwọn ọmọ tí wọ́n tẹ̀lé wọn àwọn ni wọ́n sàdúró lórí pé àwọn òsáfẹ́ dín wọ́n rí mú mi ẹ̀rí pé kanáà àfá àwọn akọrin kalẹ́ níjọ́ mẹ́ta yìí wọ́n ni abu khairin yuqalu lahu abuna abu khairin yuqalu lahu abuna abu sharrin yuqalu lahu abuhum ẹni tó bá jẹ́ bàbá rí gbogbo ayé ni wọ́n máa kílé mọ̀ pé bàbá wa ni ó àmẹ́ ń bá jẹ́ bàbá abú ọmọ abú náà ni wọ́n máa pè mọ́ra rẹ̀ pé bàbá òun ni so bàbá tẹ́ fẹ́yìn pósì lé gbogbo ayé lórí yìí tó bá ṣe pé wọ́n bá jẹ́ bàbá rí ni wallahi kò ní sẹ́nìkan tí ó tako ìmọ̀ pé wọ́n bàbá gbàtí Sheikh Adam alayhi rahmatullah ẹ̀rí kí mo sì ń sọ gbogbo gbà ẹ má jáwọn èèyàn ó síjú síbi kí wọ́n máa fẹ́nu àbùkù kan Sheikh Adam babalágége tòní wọ́n láwọn ọmọ láyé àwọn ọmọ wọn mọ ibi tí wọ́n ń lọ bóyá kan nù wọn nìkan ní kẹmọ́ sapẹpẹ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ̀yin tó ṣe yí pé ní ẹ̀rẹ́ níbi yín tó pé mo lè máa sọ̀tán lé Sheikh Adam tí wọ́n dákọ̀ yín ń bẹ̀ wàhálà yín pọ̀ táwọn yàrá ilé síjú sọ́dọ̀ Sheikh Adam wọ́n bẹ̀ wọn ò ní padà mọ́ o àtẹ́ntọ́ bá wọn lò àtẹ́ntọ́ bá wọn lò ní dédé bá wọn Jaqmal ṣe ń sọ̀rọ̀ sáwọn babún bàbá yìí wọ́n bẹ̀ wọn ò ní padà mọ́ o èmi ní sẹ́tí mọ̀ sọ̀rọ̀ kan kọ́ script fún mi ìyìn wá sọ̀rọ̀ on anybody's behalf mo ń sọ̀rọ̀ lórúkọ ara mi ni mo fi ń sọ so bí abálẹ́ sàbòsí ní ó sẹ̀ máa tàjẹ̀ mọ́bì kan mo ń sọ̀rọ̀ lórúkọ ara mi bí mùsùlùmí tó jẹ́ pé ní àwọn àfá yìí náà ni à ń gbàmà lọ́dọ̀ wọn táà náà fi ń jọlọ mọ̀kéw irú àwọn Jaqmal yìí àtàwọn rú wọn ò ní bàbá tí wọ́n lè pàdé lálìkì àmà tínú wọn ó dùn ìgbà bó lẹ́sẹ̀ wá bá ṣe rẹ̀ nínú òwe yìí tí wọ́n mọ̀ sọ yí pé iṣẹ́ àwọn ọmọ rẹ̀ ni wọ́n tọrọ bẹ́ẹ̀ inú hadith tó sọ yí pé lọ́dọ̀ àfá wọn ni hadithun hasan wọ́n ní ar-rajula la turfa'u darajatuhu fil jannati ọmọ nìyàn yóò rà gbẹ̀gà níwájú ọba dẹ́dà rẹ̀ nínú aljanna fayaqulu yá máa sọ báyìí pé ọlọ́run anna hadha ibo mo ti rírò àgbẹ̀gà yìí fayuqalu àmàlẹ́kọ̀ àmà sọ fún pé bistighfari waladika laka bistighfari waladika laka ọmọ rẹ̀ tó fílẹ̀ sáyé ó ní ń tọrọ àforíjì náà lọ́bá nínú òwe sẹ́rí ẹ̀dọ́kọ̀ ẹ̀bá níbi gbogbo àwọn ọmọ tí wọ́n ń láyà tí wọ́n ń tanú àbùkù ilé ó lé yìí tẹ́yìn kan bá sọ̀rọ̀ àtọ́dákọ̀ yín àti ọ̀dákọ̀ yín gbogbo ọpọlọ yóò ti lọ síbi báyìí náà ń bá wí bẹ́ẹ̀ni kan bá jáde lónìí tó ní ẹni fẹ́ dàkú káwọn sàhábà ọmọ ní kúwé ẹ ti jáde kí bàbá yín wọ́n bá wí bẹ́ẹ̀ni kan bá jáde tó ní ilé tó ìpínlẹ̀ jálá ìmọ̀ká sórí àga àwọn onímọ̀ ẹ̀yìn onímọ̀ wọn pàtẹ́wọ́ fún ẹ sàrẹ́fò jáde kí bàbá yín náà bá wí ajẹ́ pé ní ẹ̀yin gẹ́mọ̀ yìí pé ní in táwọn èèyàn ń sọ tí wọ́n dákọ̀ bàbá yín ẹgbọ́ ẹ ti fọkàn sí pé bàbá yín ni wọ́n ṣe kí ni wọ́n bá wí ìlú jẹ́ máa tú jáde báwo làwọn bàbá tó bí ẹ̀yin ó ṣe máa dunnú jọ́ tí wọ́n bá pàdé lálẹ́ kìámà pẹ̀lú ogun tẹ̀sí inna min akbaril kaba'iri an yal'ana ar-rajulu walidayhi alábìnrin ẹsẹ̀ tó gbajù tó tóbi jù inú kọ́mọ nìyàn kó sì láyà kó sì máa làánà bàbá tó bí lọ́mọ ila ya Rasulullah àwọn sàábẹ́ ní òjíṣẹ́ ọlọ́run kayfa yal'anu ar-rajulu walidayhi bó lè yẹ kó sì láyà tí ó máa làánà bàbá rẹ̀ anábì tó kọ́ sí bubẹ́ an yasubba aba ar-rajuli fa yasubbu aba kọ́mọ nìyàn láyà kó máa bú babọ́ bàbá kò sí ní mẹ́tẹ́ bàbá àwọn lòun bú ẹ̀já kan lágbó díẹ̀ nù tí Jaqmal sọ́mbì ẹ máa wo. ìlú mà ìlú láti bí ṣe káàdà wọn sọ̀rọ̀ sọ̀rọ̀ ṣe káàdà yọ bàbá rẹ̀ àwọn ìbílẹ̀ ìfà yọ bàbá rẹ̀ àbá kúrú rẹ̀ àmàlẹ́kùn rẹ̀ wọ́n àwọn èèyàn bẹ̀rẹ̀ mọ́lẹ́kùn ìwọ lẹ́kọ̀ọ́ tó ti bá ti bẹ̀rẹ̀ rẹ̀ ọ̀sẹ̀ wọn wá jẹ́ lùrọ̀ rẹ̀ wọ́n kò sáà rẹ̀ wá ní pé káì kò sí ọmọ mọ́tàsí gbọ́dọ̀ máa rí gbọ́dọ̀ mọ́ ọkọ̀ bẹ̀rẹ̀ ẹnu òfò yìí ni wọ́n lé ọwọ́ àjọkọ̀ ń jẹ́ tí àfá Làbíbù Lágbàjì tí wọ́n ń kílèmù ẹ̀ ń bẹ̀ yí pé gbogbo ń tẹ́sọ pé ẹmọ̀ yìí náà ilé Àgbàjì náà làfá yìí Zùmúrà náà làfá yìí kọsọ́ gẹ́gẹ́ ẹnu òfò yìí náà ní ẹnu olórí ibú kéèyàn láìláà kọ́ mọ́ sọ́ gbàgbà pé ẹnu tọ́lọ́ ń fún yìí o òun lè fi bọ́ aṣọ yìí kú ọlọ́run ẹ̀yìn tọ́lọ́ ń gbé yìí fún àá èyí tí ń pè ní mùjínà sí kí ọlọ́run ti wà ní ìgbésí ayé Jaqmal ọlọ́run ni wọ́n ìlú lè húmazà ti lù mazà tí a bá kẹ́ ìjókòó ti rọrùn àwọn ẹrú àwọn báyìí èyàn kan ní rí nǹkan mí sínú ayé yẹn ilé fi máa fọ̀rọ̀ wọn nínú àwọn àwa mísùlùmí òdùn lẹ́ máa fọ̀rọ̀ wọn sí gbogbo àwọn tí wọ́n ń dàbí bọ́ ẹ̀dọ́kùnrin jẹ́ abìlà wa lérè bọ́ọ̀lù yóò sì wà níbi ìnáwó onínáwó ìgbéyàwó ọmọ àwọn ọmọ ọlọ́mọ tí yóò wá rí àwọn olóyèrè kan tí wọ́n wọlé tí a sọ wípé ní ìwọlé wọn ó bó ìzàájì bóhun
ó kọ́kọ́ láti gbóhùn ó jẹ́ kó máa wà worried ó dẹ̀ ìbànújẹ́ sínú ọkàn ó jẹ́ kó wọ́n wà òkè mọ́ tó bá fẹ́ sọ̀rọ̀ níbi tọ́lọ̀ ń lọ ṣé kí gbogbo àwọn èèyàn iṣẹ́ bàbá yín ni àwọn bàbá àfàlà iṣẹ́ táwọn bàbá yín ṣe ni wọ́n àbọ̀rù libirri àyẹ́sílẹ̀ rọ́jùlù wúdà àbíyì ẹ̀rí ìrìn ẹjú lára yín ẹ̀ sọ̀rọ̀ bí ọ̀rọ̀ lọ gbogbo yín wá ń jáde à ń bọ̀ fún debate àwọn tí wọ́n bá ní àsìkò tí wọ́n bá mọ tí wọ́n ṣe lálẹ́ ká máa jáde fún pẹ̀lú debate ìkan náà jáde ó dójú tí àwọn afáàzì àrí táwọn oníkan mìíràn fàyè wọn ṣe jùmọ̀ lọ wọn náà wá jáde ìsọ̀rọ̀ gbáwa ẹ̀sẹ̀ kan máa yùkọ́ lulẹ̀ abúlé sẹ̀bílù yìí náà wọ́n ti ta máa yùkọ́ lulẹ̀ abúlé lima lam takun mu'riba wà ní nàmá yùkọ́ lulẹ̀ hù lima kunta mudhniba láti gbàgbé lẹ́yìn òní ṣẹ̀ṣẹ̀ síwájú ọlọ́run sí lọ́wọ́ àwọn ènìyàn máa sọ ni ìrọ́bù wọ́n dẹ̀ máa sọ àfàádùn wọ́n dẹ̀ máa wájáde inú ìrọ́bù àbí àfikọ́lù inú rẹ̀ máa wájáde walakin yuqalu lahu lima kunta mudhniba kò sẹ́ni kẹ̀kẹ́ nínú àwọn tí wọ́n ń kílẹ̀mù pé ọmọ kìíní kan làwọn nínú àsìkò yìí bí ẹ̀sẹ̀ pé ní tí wọ́n máa lanu sọ̀rọ̀ sínú máìkì báyìí wọ́n fẹ́ sọ̀rọ̀ àgbákò ni ẹni ìṣòkò wọn ẹ̀rí wọn pé alágbákò grade A ni wọn kí ló sì fà á ẹni tí wọ́n ń tẹ̀lé náà ọ̀rọ̀ rẹ̀ kẹ́kọ̀ọ́ tẹnu wọn jáde so tẹ́nìkan bá ti wá sọ̀rọ̀ lónìí pé ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ ọpa kìíní kan láì tí ì dákọ yín kìí ṣe bẹ̀rù kí wọ́n dákọ yín wọ́n tún wọ́n lórí fárébùsì bó ṣe é ṣe tẹ́ẹ̀lẹ́ ṣe làákàyè bí atamuruna an-nasa bil-birri wa tansawna anfusakum wa antum tatluna al-kitaba afala ta'qilun nasu ti ajana si ti ń bá kakini ma qimatul mar'i illa tibu jawharihi nasu ti ń kàn náà bá wọn wí o kò sí làákàyè kò sẹ́kọ̀ọ́ aníbọ̀jì tèmi ni pé àwọn bàbá tó bí àwọn Jackman orí eré wọn ni ọ̀tọ̀ sí wọn lẹ́nu kìí àmọ́ nígbà tí wọ́n bá gbérú fáìlì àwọn Jackman déwájú wọn wọn ò rí sẹ́ẹ̀rẹ́ kẹ̀kẹ́ fọ́nàbí ní kullu ma'rufin sadaqa gbogbo sẹ́ẹ̀rẹ́ pátá sàárà ni ẹmú sẹ́ẹ̀rẹ́ kan tí tọ́ Jackman ń jáde wá sí àdúmọ̀ ìṣẹ́ sáfà níbẹ̀ ẹmú sẹ́ẹ̀rẹ́ kan wá wọn kẹ́lẹ́ ló kọ́ àwọn ìyàwó jọ ló kọ́ àwọn ọmọlọ́mọ lóbìn jọ níjókòó tẹ̀lé àwọn obìnrin lọ́sọ̀ọ̀sẹ̀ wọn ma'rifatun nisa'i nadama àbámọ̀ náà ní ti ń bẹ̀ ẹwà dẹ́kun sáwọn Jackman sọ wọn òbí ma káwọn máa bá nínú tí wọ́n ń ṣe ìṣẹ́nu wọ́n dùn àbí wọ́n bàjẹ́ tí gbogbo yóò máa jáde iṣẹ́ kí n bàbá tiẹ̀ ṣe ìwọ́n tó ń bí wọn kálukú iṣẹ́ kí n bàbá rẹ̀ ṣe iṣẹ́ kí n bàbá tiẹ̀ ṣe ṣèbẹ̀ tí ó dasọ fún ni ṣèbí tó ń rẹ̀ lákòókò wò iṣẹ́ kí n bàbá tiẹ̀ ṣe àwọn èèyàn fún bàbá wọn ṣe fáàrí ni gbogbo àwọn ẹ̀fọ́ kéde rí nìsín ẹ̀ lérí wọn lágbo kẹkẹ àbólóde kẹkẹ àbí ní alámi tí a bá wà jẹ́ lọ fún conference káwọn ní ana Khidir Abdulbaki káwọn máa kí bàbá wọn pé èmi ni bàbá mi ló ṣe báyìí iṣẹ́ ọwọ́ bàbá kọ̀ọ̀kan ní ń dáhùn lára àwọn ọmọ wọn iṣẹ́ tí bàbá yín náà ṣe ní ń dáhùn lára ẹni tó jọ́ ọmọ wọn iṣẹ́ táwọn bàbá wa àgbólùkọ́ àgbà ṣe ní ń dáhùn lára àwọn ọmọ wọn iṣẹ́ tí gbogbo bàbá àbá ńlẹ̀ Yorùbá ṣe ní ń dáhùn lára àwọn ọmọ wọn bẹ́ẹ̀ báyìí bá wí ẹni tíra wọn kọ wọn kọ tíra alẹ̀ tẹ́ẹ̀mọ̀ rí físíkàlì báyìí wọn kọ tíra alẹ̀ sínú ìgbésí ayé àwọn ọmọ wọn kí láǹfààní tíra kọ tí ó sàǹfààní fáwọn tí wọn rólé dé ni kamathali al-himari yahmilu asfara ọlọ́ni bí samathalu al-qawmi alladhina kadhabu bi ayati Allah wallahu la yahdi al-qawma adh-dhalimin ibi táwọn sọ fún Al-Qur'an ní pé àwọn tí wọn ti lọ in táwọn sọ ní pé rabbana ọlọ́wọ́ bá wa la taj'al fi qulubina ghillan lilladhina amanu rabbana innaka ra'ufur rahim so gba àwọn olùkọ́ àṣà àdàgbà àwọn gbogbo wọn látòkè délẹ̀ bàbá dáwà bàbá kàrásí sáwọn kan ní Kùránì sọ pé tilka ummatun qad khalat laha ma kasabat wa lakum ma kasabtum wa la tus'aluna amma kanu ya'malun kí ló Jackman ọmọ sọ fún àwọn Professor Khidir pé yóò bá bàbá wọn Jackman orí bàbá rẹ̀ bí láyé kí ló Jackman lọ́yà kó máa sọ fún ẹni tó tó ní lẹ́gbàá bàbá tẹ̀lé sọ pé ẹni tó tó bí bàbá torí bàbá méjì rẹ̀ ó náà ti lẹ́nu funfun lágbà bí a ti ń jọ lójú náà nù ṣàkíyèsí Jackman pé ìmọ́lẹ̀ ò sí lójú Jackman ni ẹ dákun tí Jackman bá jí lóru sí yóò fẹ́ sàdúrà lórí àwọn ìyàwó àtàwọn ọmọ tọ́lọ́wọ́ gbà ni ọ̀dìṣẹ́ tọ́mọ hàdà wọ́sọ́gbà hàdà kọ́dọ̀fà hàdà muflisu ni Jackman al-muflis dajjalu hada al-asr Jackman ni tó bá ní òkè nígbà táwọn àbáyìn bẹ̀láyé wọ́n ṣe fàríkà sọmọ bí mílẹ̀ rẹ̀ pé iṣẹ́ wo ni kí má lù bàbá kí lọ bá ti wá pé tí wọ́n sọ pé iṣẹ́ wo ni mo ṣe láyé o tí wọ́n sọ wàá bì gan tó mi Lukumanu gan tó mi àbáyìn sọ pé àwọn bàbá yìí wọ́n tó àwọn àbáyìn ni wọ́n sì ń represent gbogbo àwọn bàbá yìí lágbàáyé tí ò síbi tí wọ́n ti mọ̀ wọn. ògbè tí wọ́n bá ń bí bàbá Jackman náà pé iṣẹ́ wo ló ṣe ṣé yóò fọ́ sọ́yà fún òun bí Jackman yóò bí ọmọ àbí ìpàbẹ ọmọ tí ó pa gbogbo aráàlú lẹ́kún ẹ̀sọ̀ àgbààgbà kẹ́kẹ́ ńlẹ̀ Yorùbá ti Jackman nílọrin yín gbàgbà wàlá àdágbàpọ̀ gbogbo ẹ̀yin tẹ́fọ́ ara Jackman lórí àti látùbọ̀tán ilé yín yóò le ọ̀dájú pẹ̀lẹ́ ní ẹwà sẹ́nu pẹ̀lú ẹ̀yin tẹ́lá ti lè bá sọ̀rọ̀ yóò kanu bá nu ilé yín ni yóò ìfẹ́ dáwọ́ pẹ̀lú kẹ́kẹ́ ìgbà tó jogun ilé aláwọ̀ tí a máa ń pè láti lọrin gẹ́gẹ́gẹ́gẹ́ tó wọ́n sọ pé àmọ́ tá a lè sọ́n parí àmọ́ yóò kanu bá nu ilé wa sọ́mọ rẹ̀ náà ni wọ́n sọ pé yóò kanu bá nu ilé bàbá bàbá tó náà sí ní ilé bàbá tiẹ̀ bá àfọjọ́ kan màtá rẹ̀ kẹ́kẹ́ nu ilé bàbá rẹ̀ Jackman Abdulwasi àbáyéjẹ́ abápẹ́ mi káàbọ̀ kọjẹ́ àtàyèsè bí wọ́n ti máa pè ọ̀tàyèsè o so tí bàbá lẹ́gẹ̀ẹ́gẹ́ tó jẹ́ sáré ṣe fídíò lálẹ́ ni pé kíláàsì ń bẹ lọ́la tí wọ́n bá fi lè ṣe kíláàsì lọ́la tí wọ́n wá pé Jackman ṣàkíyèsí pé àwọn ṣẹ́ tó báyìí lóòótọ́ ló wà ní àwọn àtàkùn sílùtì fún àmọ́ àwọn ṣẹ́ tó báyìí tí wọ́n báyìí lè pé kí wọ́n kọ́ṣàn Jackman lórí àwọn àsọkùsọ tí ń sọ yìí àjẹpá àwọn náà ni wọ́n rán ní gbogbo àgbákò tí ń ṣe wattaqu fitnatan la tusibanna alladhina zalamu minkum khassa lójú àwọn àtẹ̀tẹ̀ sọ́jà ìdíbà ìkóńkàlùkù lè bá àmọ́ ìpé ní Jackman kò represent Islam níbi kankan o sẹ́ni tó láyà tí ń sọ yí pé kéèyàn máa bẹ́ni tí èsè mùsùlùmí ṣe olórí ojú kọ́ bá mùsùlùmí ṣe lọ sólórí rere tó takò Al-Qur'ani tán yányá tó dọ̀rọ̀ Ànábì Muhammad tó dáadú lẹ̀ ẹ̀rọ pẹ̀lú àbí Jackman pé ibo ló fẹ́ káwọn ọmọ wọn yà sí nígbà táwọn ọmọ bá dàgbà tó wá sí pé ní orí eré àwọn ọmọ rẹ̀ yóò gbáwájú orí an-nasu lin-nasi min badwin wa hadiratin ba'dun li ba'din wa in lam yash'uru khadam àbájọ kájọká wọ́n fi wọ́n wà nù al-balaghatul wadiha àgbàtàn sí jinas wọ́n mú jáde ń bẹ̀ tí wọ́n fi kọ́ alẹ́kọ̀ọ́ tọ́lọ̀ bá wá mú àti rírú ẹ̀rí lẹ́ni tí ó ń dààmú àwọn ọmọ akẹ́kọ̀ọ́ nínú kíláàsì wọ́n fi ti máa ìzẹ̀mí wọn àwọn ọmọ padà dàgbà kan wà nípò tó ga
ẹni wá bùkátà lẹ́tà kan ìgbà tí ó wọ ní ọ́fíìsì ọmọ akẹ́kọ̀ọ́ tó dà láàmú lọ́ba ń bẹ̀ ayá rẹ̀ ṣe kì í ọmọ ní àgbẹ̀lá fẹ́ tì í sàfà wa sílẹ̀ bá wá ṣe lọ́jọ́ iwájú táwọn ọmọ jákèmọ́lù fẹ́ wọ skul kan àbí wọ́n fẹ́ tẹ̀síwájú bí ẹ̀kọ́ kan tó wá ṣe pé ní iwájú àwọn ọmọdọ́mọ àwọn tó ń fẹ́ lọ àbùkù kẹ̀yì iná làwọn ọmọ yẹn ó gbà kọjá bó ló ṣe fẹ́ kí wọ́n ṣe nígbà tí wọ́n bá béèrè pé ta ni bàbá yín táwọn ni Alhaji Abdulwasi àtàyè ṣe jẹ́kímẹ́ táwọn tiẹ̀ tún fi fàárí sẹ́ni jákì kílẹ̀ pé jákì àwọn jákì ọ̀dọ́ náà báyọ̀ kẹ́kẹ́ bàbá ní búláyè àlùwáìlù ti wà lórí rẹ̀ àtọ́rùdù rahmatillahi náà pè ní wáìlù ẹ ti máa pè é sákèésí ọ̀tá yín ní máa jẹ́ ẹ̀ẹ́dẹ́ ẹ̀pẹ̀ bíbí ìpéjẹ́ pẹ̀lú sáà rí pé wá àní ọmọ gbìjà bàbá lágége tòní àmọ́ mọ́ fi ìmọ̀ ara ní sí ara lẹ́kùn látàsúbùlẹ̀ àmúwádà fa innahum qad afdaw ila ma qaddamu sí ànábì lọ́sọ ìjẹ́pẹ̀ lọ́sọ jáde pé yọ bàbá professor Khidir Abdulbaki Muhammad ọ̀pọ̀ jẹnu Jakmal lọ kọ́dọ̀ ọ̀pọ̀ jẹnu bàbá Jakmal yóò ti sọ bẹ́ẹ̀ fún professor Khidir bàbá tó bí Jakmal gangan bàbá tó bí Jakmal ọ̀pọ̀ jẹnu bàbá tó bí Abdulwasi Jakmal ọ̀pọ̀ jẹnu rẹ̀ lọ kọ́ máa sọ fẹ́ni tó jùlọ lọ́jọ́ orí nínú ayé ń bì nínú ọmọ nínú òpó nínú gíga nínú orúkọ nínú jẹ́yà nínú bíbí wọ́n máa sọ pé yọ bàbá rẹ̀ ọ̀rọ̀ professor Khidir sí bàbá wọn sì wà ní ẹ̀tọ́ tí wọ́n jọ ṣe pẹ̀lú bàbá tó bí ẹni tó ń gbìjà àtọ́wọ́ ìpé níbo ṣe ń pẹ́ bá ti ń bú ẹnìkan tó dọ̀rẹ̀ bàbá yín náà lẹ́fẹ̀ẹ́ náà àbùkù tàfàbà adẹ́sọ́ fi ń pẹ́ ẹsẹ̀ mẹ́dọ̀ ẹgbẹ́jà òyìn ó sì bí sọ́dọ̀ ṣe tàádàm tí wọ́n bá sì bí sọ́dọ̀ àwọn kò ní rọ̀